kábíyèsí ọba tí olú ọbáfẹ́ ti ta gbogbo ilẹ̀ mú àwọn ará abúlé lórí. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì olómi ọgbọ́n ní tilé tòkò pátápátá a kú bójú ọjọ́ ṣe rí. ìròyìn eléyìí ní mọ̀ndé ló ní yàjóyàjó bí àwọn ará abúlé kan bíi abúlé látúndé, abúlé ọlọ́rọ̀dé, ọ̀dẹ́dọ̀lá àtàwọn abúlé kọ̀ọ̀kan tí wọ́n wà ní ìlú ọbáfẹ́ eléyìí tó wà níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi òwòdé. òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́ kábíyèsí wọn o olú ti ọbáfẹ́ ọba taofik owólabí ńlẹ̀ túrútúrú tí wọ́n sì ń pariwo wípé ẹ gbà wá lọ́wọ́ ọba taofik owólabí ó ti ta gbogbo ilẹ̀ abúlé, ó ti tà á mọ́ wa lórí tán pátápátá o. àwọn ará abúlé yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àìdùnnú wọn hàn lórí ìwà eléyìí tí kábíyèsí ọba aládé yìí tó ṣèbí wọ́n yan kábíyèsí sórí oyè láti lè jẹ́ kí ìlú ó máa tùbà kó sì máa tùṣẹ́ ni. irọ́ o, ajagun-gbalẹ̀ báyìí nìwà tí kábíyèsí ń wù wípé níṣe ní ń ta ilẹ̀ bàbá tiwọn lọ́nà tí ò tọ́ kò wá dúró lórí abúlé kan. gbogbo àwọn abúlé tí wọ́n wà ní ìlú ọbáfẹ́ ọ̀hún náà kéréje òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní tà wọ́n o. ẹ wò ó, àwọn ará abúlé yìí ni wọ́n lè dákẹ́ mọ́ o, ni wọ́n sọ wípé ó ti kọjá rẹ́kẹrẹ́kẹ́ pé kódà àwọn ilẹ̀ tó tó 500 hectares òun náà ni kábíyèsí yìí ló ti tà fún àwọn èèyàn tí wọ́n jẹ́ àrè. ń bá wọn ará abúlé náà ni wọ́n wá wò pé ó dáa o, ìlú tí ò sófin ẹ̀sìn ò sí káwọn gbà á lọ́nà tó bá òfin mu ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rúnú wọn o, tí wọ́n sì ń gbé àwọn ìwé pàlàbà kan sọ́wọ́ láti mọ́ pariwo wípé àwa ò fẹ́ o. kábíyèsí ọba wa olú ọbáfẹ́ ó ti ta gbogbo ilẹ̀ bàbá wa àtàwọn ilẹ̀ tiwa tá a fi ń sọ̀rọ̀ oko ó mà ti tà á mọ́ wa lórí tó o. kódà oríṣiríṣi àkọlé òun náà ni wọ́n gbé gàdàgbà sọ́wọ́ láti lè kìlọ̀ fún àwọn kan o wípé ẹ má ralẹ̀ lọ́wọ́ kábíyèsí olú ọbáfẹ́ o, bẹ́ẹ̀ bá sì ti ralẹ̀ ẹ sọ pé ó ti lọ ni o. ìjà tó wà nílẹ̀ yìí kì í ṣe láàrin àwọn ará abúlé nìkan àti kábíyèsí, kódà àwọn baálẹ̀ ní àwọn abúlé kọ̀ọ̀kan yìí àwọn gan dá sí o, wọ́n sì dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn àwọn ará abúlé wọn pé lóòótọ́ o bẹ́ẹ̀ náà ni kábíyèsí máa ń ṣe. baálẹ̀ olóyè isaac ògúntóyìnbó àti baálẹ̀ abúlé látúndé olóyè sunday ọlátúndé pẹ̀lú àwọn olórí àwọn baálẹ̀ kankan ọba àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọba yìí ń ṣe o. wọ́n ní kódà àwọn ọmọ gànfẹ́ pẹ̀lú àwọn nǹkan ìjà tó lè gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn ni wọ́n kó wọnú àwọn abúlé lọ́dún 2023 lóṣù kejìlá ọjọ́ 24 ìyún kérésì kọ̀la tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pako lóko lọ tí wọ́n fáwọn èèyàn tí wọ́n ń tà á. nígbà tí àṣírí máa tú ìyún tàṣírí kábíyèsí tú o ni wọ́n sọ pé kábíyèsí ọba olú ọbáfẹ́ ó bá pe gbogbo àwọn ará abúlé ọ̀hún tọrọ náà kan pé ó dá o, ẹ máa bọ̀ lórí ilẹ̀ yín tààtà ẹ jẹ́ ń fún yín ní 200,000 naira. làwọn ará abúlé ní rárá o, àwa ò fẹ́, ilẹ̀ wa náà la fẹ́ gbà padà. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ní kábíyèsí ìyá ti máa ṣe sẹ́yìn. wọ́n ní kódà àwọn ilẹ̀ eléyìí tí wọ́n pako wọn lọ kì í ṣe ilẹ̀ tó jẹ́ pé wọ́n lò rárá o, oko gangan báyìí òun náà ni àwọn ilẹ̀ tí wọ́n pa lọ. ó ní àìmọye àwọn oko kaṣú, oko kòkó, oko bì, oko máńgò, oko ọ̀pẹ, oko ọ̀gẹ̀dẹ̀, ẹ̀gẹ́, oko ẹ̀wà, kódà oko tòmátò, àwọn oko ata lóríṣiríṣi òun náà ni wọ́n gbé àwọn katakata wá o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi pa àwọn oko yìí lọ, tí ń sọ àwọn èèyàn tó nílẹ̀ tó tún jẹ́ wípé wọ́n ń so ohun àgbẹ̀
tó sọ wọ́n sínú gbèsè. Àbírú ọba wo leléyìí ni wọ́n ń pariwo. Wọ́n ní kódà lásìkò tí wọ́n ń pa àwọn oko wọ̀nyí, àwọn omi táwọn ń pọn tó jẹ́ wípé ibì kan ṣo táwọn ti ń pọn omi mímu, wọ́n bá ọ̀nà ibi táwọn ń pọn mi yìí wọ́n bàjẹ́ o. Iléèwé tó jẹ́ Sagalo Muslim School tó tún jẹ́ ọ̀kan lára àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba tí wọ́n ń jàǹfààní ní agbègbè yìí, wọ́n bojú ọ̀nà yìí jẹ́ fún àwọn tí ń lò ó. Àwọn ará abúlé sì rèé, wọ́n ti pariwo kò sẹ́ni tó gbóhùn wọn o. Èyí gangan ló mú wọn tí wọ́n fi gbé ìgbésẹ̀ láti pariwo síta báyìí o, gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí lẹ́nu àwọn ará abúlé. Ṣé yóò wá fi wọ́n gbangba kábíyèsí olú Ọbáfẹ́ ó ta ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀, kódà ó fi àwọn àgbẹ̀ sínú ìpayín kékeré àti gbèsè. Ọba Taofik Owólabí Káyọ̀dé ló gbẹ́sẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tó jẹ́ ti àwọn ará abúlé ọ̀hún tí wọ́n fi ń pariwo báyìí o. Abúlé ọ̀hún yan abúlé Ọbáfẹ́ tó wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé local government ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wọ́ kábíyèsí wọn lẹ̀ tí wọ́n nàka àlébù sí kábíyèsí olú Ọbáfẹ́ Ọba Taofik Owólabí wípé ó ti ta gbogbo ilẹ̀ wọn o, ló sì ń fi owó tó tó ẹgbẹ̀rún náírà 200,000 naira láti fi fún wọn wípé kí wọ́n pànù mọ́ lọ́nà wọn ò gbà. Bóyá báyìí ni ká máa rí lọ́dọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìkan nínú àwọn ọlọ́pàá rèé tó jẹ́ Superintendent of Police Ibrahim Sini bó ṣe sísọ lójú wípé òun kó owó rìbá eléyìí tó tó 150 million naira tí kan nínú àwọn òṣòwò ní ìlú Èkó tó sọ wípé kóun gbàyàn Akíntóyè Akíndélé lọ́nà kí wọ́n bá lè fi ọwọ́ bo ìwà ìbàjẹ́ rẹ̀. Akíndélé yìí òun náà ló ń dojúkọ àwọn ẹjọ́ kan nílé ẹjọ́ gíga nílùú Àbújá láti oṣù kẹjọ ọdún 2023. Kódà tí wọ́n sọ pé kí wọ́n lọ jù kí wọ́n tọ́jú rẹ̀ pamọ́ sí ọgbà àtúnṣe tó wà ní Kùjé. Ìwádìí fi hàn wípé owó rìbá tó fẹ́ fún ọlọ́pàá yìí òun náà ní láti pàdé àpò pọ̀ mọ́ ọlọ́pàá yìí wípé láti lè wọ́nà tí yóò fi na pápá bora kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, tó sì jẹ́ pé nígbà tó bá ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà á lọ sórílẹ̀‐èdè míì, àwọn ọlọ́pàá wọn sì máa bá a ṣiṣẹ́ lábẹ́lẹ̀ débi wípé wọ́n lè fọwọ́ bo ìwà àbàjẹ́ ọ̀hún. Ó ń sọ ìrírí yìí níbi àpèjẹ àṣálẹ́ kan tí wọ́n ṣe nílùú Àbújá nígbà tí wọ́n ń bọ̀ láfún wípé bẹ́ẹ̀ lọmọlúàbí ṣe, ìwọ ọmọlúàbí òun náà ló wù yìí. Ó ti wá gbóṣùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka torílẹ̀-èdè wa Nàìjíríà yìí wípé wọ́n gbìyànjú o tí wọ́n sì múnú òun dùn tí wọ́n jẹ́ kóun kábàámọ̀ wípé òun ò gba rìbá yìí, inú òun sì dùn wípé òun ò gba rìbá yìí o. Bóyá ká gbàdúrà wípé báyìí la mọ̀ rí a ò ní rí báyìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má gbàgbé ẹ subscribe, ẹ tẹ notification bells, a lè máa sọ fún yín lóòrèkóòrè tá a bá ti wà lójú òpó yìí wípé àtìdé. Ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ kó délé kó jókòó. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa.